Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi. Nínú fídíò yìí, n ó máa ṣàlàyé arithmetic progression. Nínú fídíò tó kọjá, mo ṣàlàyé ohun tí à ń pè ní sequence gẹ́gẹ́ bí àkójọpọ̀ nọ́mbà kan tó tẹ̀lé òfin. Mo sì sọ pé a nírúfẹ́ sequence lóríṣiríṣi gẹ́gẹ́ bí linear sequence eléyìí tá à ń pè ní arithmetic progression tá á máa ṣe lónìí. A ní non-linear sequence, a ní geometric sequence, a dẹ̀ ní Fibonacci sequence. So mo ti ṣàlàyé gbogbo wọn lóríṣiríṣi. Tó o bá tíì wo fídíò ìṣíwájú, mo gbìyànjú láti wò ó. Ṣùgbọ́n lónìí, n ó máa ṣàlàyé tí à ń pè ní arithmetic progression. Kí ni à ń pè ní arithmetic progression? Gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe nínú fídíò tó kọjá, mo ní arithmetic progression tí à ń pè ní AP tó sì tún jẹ́ linear sequence. Òun náà ni sequence tó jẹ́ pé ohun tó wà láàrin nọ́mbà tó tẹ̀léra wọn, so a lè máa wá a. So tá a bá wá a, bóyá pé ká máa ṣe kí ni o, bóyá à ń ro nọ́mbà pọ̀ tàbí à ń yọ nọ́mbà kúrò nínú ara wọn. So tá a bá wá ń yọ nọ́mbà tá a bá ń rò wọ́n pọ̀ so ohun tí yóò máa fún wa yóò jẹ́ tó jẹ́ pé nǹkan náà tí a mọ̀ sí constant. So gẹ́gẹ́ bí àpèjúwe, tá a bá ní 1, 3, 5, 7, ó rí i pé tó o bá wò ó, má gbàgbé pé mo ní àwọn nọ́mbà yìí lẹ́yọ kọ̀ọ̀kan là ń pè ní kí ni o, òun là ń pè ní term. Ṣó ti yé wa báyẹn? Ó rí i pé àjọṣe tó wà láàrin term ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ òun náà ni pé kí n ro 2. Òfin tó wà ńbẹ̀ ni pé kí n ro 2 mọ́ 1 yìí. Ṣó ti yé wa báhun? Ó rí i pé òfin tó tún wà nínú eléyìí náà ni kí n tún ro 2 mọ́ 3, ó rí i pé òun ni yóò fún mi 5, tàbí kí n tún ro 2 mọ́ 5 kó fún mi 7. Ó rí i pé tó o bá wò ó, ó ń lọ ṣe kí ni o, ó ń lọ fún wa ní nọ́mbà kan náà. So eléyìí tí ń jẹ́ pé kí ni, tí ń sọ àjọṣe tó wà láàrin àwọn term yẹn. So ìtumọ̀ rẹ̀ ni pé á já sí pé tí n bá fẹ́ find term míì lẹ́yìn 7, tí ń ṣe ni pé ń ṣe kí ni o, ń ro 2 mọ́ 7 tí ó fún mi ní 9. So a ṣàlàyé fún wa pé tó bá ní irúfẹ́ nǹkan báyìí, òun là ń pè ní kí ni, òun là ń pè ní linear progression tàbí arithmetic progression. Ǹjẹ́ tí eléyìí bá wá yé wa, so wàá rí constant number yìí tí ó já sí pé òun ni 2 yìí o, tó jẹ́ pé a wá gẹ́gẹ́ bí ká máa ṣe kí ni, nígbà tá a yọ nọ́mbà méjì tó tẹ̀léra wọn kúrò, òun là ń pè ní kí ni o, common difference. Òun là ń pè ní common difference. So òun ni pé nọ́mbà tó jẹ́ pé kí ni, tó jẹ́ constant tá a get 2 yẹn, so ó dẹ̀ wà unique, ó wà pé òun nìkan náà ni. Ṣó ti yé wa báhun? So common difference, so and it is denoted by what? D. Wọ́n máa ń fi D, wọ́n máa ń fi ṣe é. Tó bá ti rí D, òun náà là ń pè ní common difference. So gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tí n bá ní 2, 4, 6, 8 níbí, á já sí pé D mi níbí báyìí kí lòun náà máa jẹ́ o? Òun náà máa jẹ́ 2. Ṣó ti yé wa báhun? So òun náà máa jẹ́ 2. So ó rí i pé tó bá wo 2, òun náà ni ìyàtọ̀ tó wà láàrin term ẹlẹ́ẹ̀kejì àti alákọ̀ọ́kọ́. Tó bá ro 2 rẹ tó rò pọ̀ mọ́ 2 yóò fún ọ 4. Tó bá tún ro 2 tó rò mọ́ 4 yóò fún ọ 6, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ téléyìí bá tún yé wa, o ò rí nọ́mbà tó jẹ́ alákọ̀ọ́kọ́, òun náà là ń pè ní first term. So a tún lè pe òun náà ní kí ni, A. A máa ń fi ṣe A. Má gbàgbé mo ní A wa, a máa ń fi ṣe kí ni o, first term, tí a mọ̀ sí nọ́mbà term alákọ̀ọ́kọ́. O ò rí ohun tó wà láàrin wọn tí à ń pè ní constant number, òun là ń pè ní kí ni o, common difference. Ǹjẹ́ tí eléyìí bá ti yé wa, ẹ jẹ́ á kó o lákòótán, ká wá bí kóńgò tá a fi máa wá àwọn àkójọpọ̀ nọ́mbà tó jẹ́ kí ni o, sequence tó jẹ́ kí ni o, arithmetic progression. So eléyìí tí à ń pè ní kí ni, general form. Á já sí pé tí n bá ní first term mi pé ó jẹ́ A, tí second term mi sì jẹ́ D, á já sí pé àkójọpọ̀ fọ́ọ̀mù arithmetic progression máa jẹ́ kí ni o, A, tí ń ṣe term alákọ̀ọ́kọ́, àbí? Má dẹ̀ gbàgbé pé a ló máa wá term tó bá tẹ̀lé term mìíràn, kó máa ṣe kí ni o, kó máa ro tó jẹ́ constant tàbí common difference wọn pẹ̀lú wọn, àbí? Á já sí pé tí n bá fẹ́ mọ term ẹlẹ́ẹ̀kejì níbí, yóò máa fún mi ní A plus D. Tí n bá tún fẹ́ mọ term tó tẹ̀lé eléyìí náà, màá tún ro constant yẹn mọ tí a pè ní common difference wa. So yóò fún mi ní kí ni o, A plus D plus D.
tí n bá tún fẹ́ mọ táàmù tí ó tún tẹ̀lé nígbà tó jẹ́ pé arithmetic progression là ń ṣe, a dẹ̀ sọ pé òun lèyí tó jẹ́ pé táàmù méjì tó bá tò tẹ̀léra wọn yóò máa lékún pẹ̀lú ká máa ṣe kí ni o, pẹ̀lú ká máa ro tàbí ká máa yọ kúrò constant kan tó jẹ́ pé òun ni. So eléyìí náà mean pé tí n bá fẹ́ ṣe ó lè jẹ́ a plus b plus d plus d. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, a lè kọ ọ́ tán. Eléyìí ó jẹ́ a plus d, a plus 2d, a plus 3d. So a plus d, a plus 2d, a plus 3d. So ǹjẹ́ tí eléyìí bá wá yé wa, so bóo la ṣe wá wá kóńgò gẹ́gẹ́ bá a ṣe wá nínú fídíò eléyìí tó kọjá, bóo ló ṣe wá nth term. So eléyìí náà kò le rárá, òun ni pé nígbà tá a ti mọ̀ wípé tó ṣe kí ni o, nọ́mbà tá ń rò mọ́ tá a fi ń get nọ́mbà mìíràn tá a mọ̀ pé òun ni constant yẹn tí ń ṣe d. So ó rí pé tó bá yọ eléyìí àti eléyìí kúrò nínú ara wọn, d ni ó fún ọ, eléyìí kúrò nínú ara wọn, d ni ó fún ọ, eléyìí kúrò nínú ara wọn, d ni ó fún ọ. A já sí pé tó bá fẹ́ wá kóńgò tó fi mọ wọ̀n gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé nínú fídíò alákọ̀ọ́kọ́, òun náà ni pé kí ni o, kó kọ àwọn nọ́mbà yìí. Ó rí pé táàmù tó ń fún wa mẹ́rin ni, o lè ní 1, 2, 3, 4, àbí? So táàmù alákọ̀ọ́kọ́ tí wọ́n fún wa òun náà ni kí ni o, òun náà ni a. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ òun ni a plus d. Ẹlẹ́ẹ̀kẹta òun ni a plus 2d, tí ẹlẹ́ẹ̀kẹrin ṣe kí ni o, a plus 3d. So ẹlẹ́ẹ̀kẹrin ṣe a plus 3d. Ìgbà tá a sì ti mọ̀ wípé àjọsọ ipò tó wà láàrin àwọn nọ́mbà náà ni pé kí ni o, àwọn nọ́mbà ohun tó fi ń kún tó fi ń gẹ́ẹ̀tì mìíràn òun ni d. A já sí pé ó dàbí ká máa ṣiṣẹ́ ní kí ni o, multiplication table d. So tí ó dàbí ká máa ṣiṣẹ́ ní multiplication table d. Ó mean pé tí n bá fẹ́ wo àwọn tó ṣe kí ni, àwọn tó tún jọ́ tàbí tó tún wà lẹ́yìn rẹ̀ tó jù báhun lọ, so yóò máa jẹ́ kí ni o, 2nd. Ó ti yé bí ká ní multiplication table n times 1 yóò fún mi ní n times 2 ó fún mi ní kí ni o, 2n, n times 3, 3n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n eléyìí kò jẹ́ báyìí torí pé eléyìí ó bẹ̀rẹ̀ láti kí ni, àti 1. A já sí pé tí n bá fẹ́ mọ eléyìí tó ṣe déédé eléyìí gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé nínú fídíò tó kọjá, òun náà ni pé wá wá nọ́mbà kan tó jẹ́ pé mo yọ kúrò tàbí mo rò kún tí ó fi mọ ṣe kí ni, tí ó fi mọ jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kó tó gẹ́ẹ̀tì rẹ̀, òun náà ni pé kí ni o, ó wá mú d yìí, nd, òun ni pé ó máa mú d rẹ̀ ó fi multiply ìkọ̀ọ̀kan náà nọ́mbà yìí. Eléyìí ó fún mi ní nd 1 times d, that's d, 2d, 3d and 4d. Ǹjẹ́ tó bá ti yé wa lẹ́yìn ìgbà náà, ó wá yọ ọ́ kúrò nínú ara wọn. A já sí pé ní pé eléyìí ó máa fún mi ní kí ni o, a minus d. So a plus d plus minus 2d òun náà máa fún mi ní kí ni o, a minus d. So eléyìí náà máa fún mi ní kí ni o, a minus d, a minus d. So ó mean pé kóńgò rẹ tí a mọ̀ sí n term yóò máa jẹ́ kí ni o, nd minus plus a minus d. So a minus d. Ǹjẹ́ tó bá yé wa, lẹ́yìn ìgbà náà o lè tò wọ́n, o lè tò wọ́n. Tó bá tò wọ́n, a já sí pé eléyìí ó lè bọ́ wájú kó jẹ́ a plus nd minus d. Ó ti yé wa báhun. So lẹ́yìn náà ó rí i pé n tó common láàrin àwọn méjèèjì òun ni d. Tó bá gbé e jáde, kí ni ó kù níbí yìí, ẹni minus kí ló tún ṣẹ́kù ńlẹ̀ níbí báyìí nígbà tá a ti gbé d jáde, ó kù 1. A já sí pé kóńgò tá a fi mọ wọn arithmetic progression, tó bá ní nǹkan jẹ́ arithmetic progression kò nídìí kó dára rẹ̀ láàmú o. Kóńgò tó fi mọ wọ̀n òun náà ni kí ni o, òun náà ni tn is equal to a plus n minus 1d. So a plus n minus 1d. So eléyìí ni kóńgò. Pẹ̀lú kóńgò yìí a lè wá àwọn táàmù lóríṣiríṣi. Sórí n term yìí òun náà ni à ń pè ní last term gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé síwájú nínú fídíò eléyìí tó kọjá. Ó mean pé tí n bá fẹ́ find táàmù alákọ̀ọ́kọ́, òun ni pé ibi tí n bá ti rí any kí n fi kí ni sí o, kí n fi 1 sí i. Yóò máa jẹ́ 1 plus 1 minus 1d. Sọ pé 1 minus 1 kí ni ó fún mi? Yóò fún mi ní 0.
so 0 times d yóò fún mi ní kí ni o 0, eléyìí yóò fún mi ní a. T2 mi ńkọ́? A já sí pé T2 tí ń ṣe second term àbí yóò jẹ́ a plus ibi tí n bá ti rí 2 nínú kóńgò kí ní ń gbé sí o? Ń gbé 2 sí, yóò jẹ́ 2 minus 1 d. Òun náà máa jẹ́ kí ni o? A plus 2 minus 1, 1 times d, d. O lè find the third term bákan náà, òun náà máa fún ẹ ní kí ni o? A plus 3 minus 1 d, àbí? So ní ó máa fún ẹ ní a plus 2d. O lè find the fourth term bákan náà, òun ni pé ibi tó bá ti rí ẹni gbé 4 sí, eléyìí náà máa jẹ́ 4 minus 1d, a plus 3d. Ó rí pé kí lo observe? Kí lo rí? Ó rí pé nígbà tá a ṣe first term a get a lásán, kò ní difference kankan. Ìgbà tá a ṣe second term a ní plus d, difference kan. Ìgbà tá a ṣe third term a ní a plus 2d. Ìgbà tá a ṣe fourth term a ní a plus 3d. A já sí pé n tó ń jásọjọṣe tó wà ńbẹ̀ ni pé kí ni o? Tó bá jẹ́ pé n bá wà ní táàmù kan tí n bá fẹ́ sọ ohun tí fọ́múlà rẹ̀ ó jẹ́, òun ni pé mo yọ 1 kúrò nínú d, yóò fi fún mi ní kíní yẹn, that is táàmù yẹn minus 1d. So tí n bá fẹ́ wá 50 term nísìnyí, kò nídìí kí n dára mi láàmú. So 50 term ó máa jẹ́ kí ni? A plus 50 minus 1d, yóò máa jẹ́ kí ni o? Yóò máa jẹ́ 49d. Okay, 71 ńkọ́? Ó mean pé láì dára mi láàmú, tí 71 máa jẹ́ kí ni o? A plus 70d. 100 term ńkọ́? Yóò máa jẹ́ a plus what? A plus 99d. Ó rí pé eléyìí náà ni kí ni o? Òun là ń pè ní nth term of an arithmetic progression tí a tún máa ń pè ní kí ni? Last term. A já sí pé tó bá fẹ́ find the x term, gẹ́gẹ́ bí mo ṣe sọ, láì dára rẹ láàmú, x term rẹ̀ ó máa jẹ́ kí ni? A plus, òun ni pé ó yọ 1 kúrò nínú táàmù yẹn tí ń ṣe x minus 1, ó wá fi d sẹ́yìn rẹ̀. Y term ńkọ́? Ó yọ 1 kúrò nínú y yẹn, yóò jẹ́ a plus y minus 1d. Gàfárí term ńkọ́? Yóò jẹ́ a plus Gàfárí minus 1d. Ǹjẹ́ tí eléyìí bá ti yé wa, eléyìí náà ń pè ní kí ni o? N term wa, a jẹ́ n term ó máa jẹ́ a plus n minus 1d, tí tún ṣe kí ni o? Tá a tún máa ń pè ní last term. So tá a tún máa ń pè ní last term. Tá a máa ń pè ní last term. So tó bá yé wa, ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ tí ó jẹ́ á gbọ́ ohun tí mò ń sọ yé. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ jẹ́ n pè é wá torí àkókò. Àpẹẹrẹ so find the 5th and 10th term of the AP 5, 10, 15 and 20. Wọ́n ní á wá ohun tí ó máa jẹ́ 5th term àti 10th term AP yìí. Eléyìí kò le rárá. Àkọ́kọ́ náà wọ́n ti sọ fún wa pé AP ni sequence yìí, kò nídìí ká dára láàmú. Má dẹ̀ gbàgbé tí wọ́n bá ní nǹkan jẹ́ AP tá à ń pè ní arithmetic progression, òun náà ni pé kí ni o? Táàmù méjì tó tò tẹ̀léra wọn yóò máa lékún, ó máa gẹ́ẹ̀tì táàmù mìíràn gẹ́gẹ́ bí kó máa ṣe kí ni o? Pé kó máa ro nọ́mbà kan náà pọ̀ mọ́ wọn. Ṣó ti yé? Ó mean pé tí n bá fẹ́, tó bá ní táàmù ẹlẹ́ẹ̀kejì, tí n bá fẹ́ mọ táàmù ẹlẹ́ẹ̀kẹta, èyí tó jẹ́ constant tó ṣe kí ni o? Tó jẹ́ nọ́mbà kan náà wọ́n máa rò wọ́n mọ́. So á já sí pé common difference níbí báyìí tí ń jẹ́ common constant wa, òun ni ó máa fún mi ní 5. So yóò wá bó ṣe jẹ́ 5. Òun náà ni pé bó o la ṣe mọ̀ ọ́? Òun ni pé kí ni o? À ń yọ táàmù alákọ̀ọ́kọ́, à ń yọ́ kúrò nínú ẹlẹ́ẹ̀kejì la fi mọ̀ ọ́. Ó rí pé tó bá yọ 15 náà kúrò nínú 10, ó rí pé 5 ni gbogbo wọn ó fún ọ. Ìdí rẹ̀ jẹ́ 5 báun. A mi náà tí ń ṣe kí ni? First term. Má gbàgbé pé mo ní first term wa, táàmù alákọ̀ọ́kọ́ òun là fi máa ń pè ní kí ni o? La fi máa ń ṣe A. So òun fún mi ní 5. Ìbéèrè wa kò le rárá. Wọ́n ní kí ni o? Find the 5th term. Kí ni 5th term ó jẹ́? Láì dára rẹ láàmú, pẹ̀lú àlàyé tí mo ṣe nípa kóńgò tá a fi mọ wọn n term of what? Of AP. Òun náà ni pé kí ni? 5th term rẹ? Yóò máa jẹ́ kí ni o? 5th term will be A plus 5 minus 1d. Ṣó ti yé? Tó bá jẹ́ pé 7th term wọ́n ní ó wá, yóò máa jẹ́ A plus 7 minus 1d. So á jẹ́ pé eléyìí ó jẹ́ kí ni o? 4d, tó a ti yọ 1 kúrò nínú 5. Ṣó ti yé wa báun? Kò nídìí ká dára láàmú. Bó jẹ́ pé mo ti mọ A mi, mo ní A mi ó máa jẹ́ 5, TD mi ó dẹ̀ sì máa jẹ́ kí ni o? TD mi náà máa jẹ́ 5 bákan náà. Tó bá rò wọ́n papọ̀, á jẹ́ sí pé eléyìí ó jẹ́ 5 plus 20, which is equal to 25.
Ǹjẹ́ tí eléyìí bá yé wa já ṣẹlẹ́ẹ̀kejì bákan náà ẹ̀wẹ̀ 10th term. Kí ni 10th term rẹ̀ ó mọ jẹ́ pẹ̀lú àlàyé a plus h 90 a plus 90 a dẹ̀ ti mọ a wa ó jẹ́ 5 plus 9 into 5 so yóò mọ jẹ́ kí ni 5 plus 45 which is equal to 50. 5 plus 45 which is equal to 50. Wọ́n bá ní kó find the 100th term ńkọ́ òun náà ò le rárá a já sí pé tí 100 yóò mọ jẹ́ kí ni a plus 99 day so ibi tó ti rí a ó gbé 5 tá a wá sí plus 99 to 5 so tó bá ṣe òun ló fún ọ ní answer ìbéèrè rẹ. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ mìíràn ẹ jẹ́ n tún fún wa ní àpẹẹrẹ mìíràn tó ń jẹ́ question WAEC. Àpẹẹrẹ jẹ́ n gbé wá kó lè yá wa. So the 7th term of an AP is 22. So ti ó ń pé wọ́n ní 7th term. Kí ni 7th term rẹ̀ ó mọ jẹ́ a plus 6d pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú. Is tó o bá ti gbọ́ is nínú mathematics ìtumọ̀ rẹ̀ ni pé kí ni o is equal to bóyá is ni o are was were so is equal to ní ó mọ jẹ́ ìtumọ̀ ni pé is equal to 22 má dára rẹ láàmú. So ti yé and the 30th term 38th term sọ pé 30th term rẹ̀ ó mọ jẹ́ kí ni a plus h 29d wọ́n ló jẹ́ kí ni is má gbàgbé tí mo pé is mo ní ó mọ jẹ́ is equal to 91. So wọ́n á ní find the 50th term nth term question WAEC ni kò le rárá ó rí i pé ó ti ní equation méjì so a sì fẹ́ mọ kí ni a fẹ́ mọ a àti d má gbàgbé pé tí 50th term rẹ tá ń pè ní T50 which is a plus 49d ó lè mọ àyàfi kó mọ tí a àti d jẹ́ bó ló ṣe mọ tí a àti d jẹ́ mí báyìí òun ni pé kí ni o ó solve wọn simultaneously so tó bá solve wọn simultaneously ó mọ tí a àti d rẹ̀ jẹ́ bóyá kó lo elimination method ní àbí any method tí ó bá rí kó wọ̀ ó rí i pé ó rọrùn láti lo elimination method torí coefficient ti àwọn arákùnrin méjèèjì yìí papọ̀ bó ló ṣe wá ṣe òun náà ni pé kí ni o lè yọ 2 kúrò nínú 1 equation 2 kúrò nínú 1 tàbí kó ṣe kí ni o kó yọ equation 1 kúrò nínú 2 ṣùgbọ́n tó bá rí i pé mi ni wọ́n ní ó rí i pé gbogbo ohun tó wà nísàlẹ̀ ó ṣe kí ni ó ju tòkè lọ bí 29 ó rí i pé ó ju 6 lọ 91 náà ju 22 lọ mo lè sọ pé kí ni o equation 2 minus 1 kí n má fi ṣe àṣìṣe ó rí i pé tó o bá ń lo alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ó lè ṣàṣìṣe negative o so ó yá a já sí pé a minus a yóò fún mi ní 0 àbí 29d minus 6d so yóò fún mi ní kí ni o 23d is equal to so what is 91 minus 22 kí 91 minus 22 ó fún ọ eléyìí ó jẹ́ 9 eléyìí kù 8 that's 69 àbí 69 a já sí pé ní pé d mi yóò mọ jẹ́ 69 divided by 23 so which is equal to 3 ìgbà tí mo ti mọ pé d mi jẹ́ 3 tán a já sí pé tí n bá fẹ́ mọ tí èmi ó jẹ́ níbi tí n bá ti rí d ìmọ̀ gbé kí ni o ìmọ̀ gbé 3 sí so lè sọ pé put d is equal to 3 in equation 1 put 3 is equal to d is equal to 3 in equation 1 sọ pé equation 1 sọ pé kí ni o a plus 6d is equal to 22 ó dá ti mọ̀ pé d mi jẹ́ kí ni ó jẹ́ 3 a já sí pé màá ní 6 into 3 is equal to 22 which implies that a plus 18 is equal to 22 which implies that a is equal to 3 22 minus 18 yóò fún mi ní kí ni o yóò mọ̀ fún mi ní 3 láì fa ọ̀rọ̀ gùn tí mọ tí a mi jẹ́ mo ní a mi jẹ́ 3 d mi náà sì jẹ́ 3 bákan náà ṣùgbọ́n béèrè sọ fún mi pé kí n find kí ni o in tí 50 term ó jẹ́ má dẹ̀ gbàgbé pẹ̀lú àlàyé tí mo ti ṣe kí ni 50 term ó jẹ́ a plus 49d so ìtumọ̀ ẹni pé tó bá ti rí a àti d ọmọ gbé tí wọ́n jẹ́ sí eléyìí ó jẹ́ 3 plus 49 times 3 kí ni 49 times 3 ó fún ọ eléyìí 7 ó kù 2 147 yóò jẹ́ 3 plus 147 yóò mọ̀ fún mi kí ni 150 ó rí pé kò le rárá ká pé 100 term wọ́n ní ó wà ọkàn gbé sínú kóńgò òun ni yóò mọ̀ jẹ́ a plus 99d ibi tó bá ti rí a ó gbé 3 sí ibi tó bá ti rí d ó gbé 3 sí bákan náà ìjẹ́ tí eléyìí bá yé wa
ẹ jẹ́ á ṣe eléyìí tó kù náà. Ó rí pé nínú question kejì òun náà ni pé ká find the nth term. Láì dára rẹ̀ láàmú kí ni nth term wà? Òun náà ni pé kò nídìí kó dára rẹ̀ láàmú, yóò jẹ́ a plus in tó bá wà níbí báyìí táàmù gangan yọ wọ́n á kúrò ńbẹ̀. Ó rí pé táàmù yẹn n ni wọ́n pè n minus 1d. Sọ pé nth term òun náà ni kí là ń pè kí ni? Òun là ń pè ní last term. So ibi tó bá ti rí kí ni o? Ibi tó bá ti rí a àti d rẹ̀ ó fi tí wọ́n jẹ́ sí. A sì ti wá pé àwọn méjèèjì jẹ́ 3. A já sí pé eléyìí ó máa jẹ́ kí ni o? 3 plus n minus 1 into 3. Tó bá open bracket rẹ̀ eléyìí ó jẹ́ 3n minus 3. 3 minus 3 yóò fún mi ní 0. In tí mo nílẹ̀ òun náà ni kí ni o? Òun náà ni 3n. A já sí pé nth term mi tí a mọ̀ sí last term òun náà jẹ́ 3. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, kí n tó kádìí fídíò eléyìí ńlẹ̀, ẹ jẹ́ n tún fún wa ní àpẹẹrẹ mìíràn tóun náà jẹ́ question láti WAEC. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ jẹ́ n gbé wá kó lè yá wa. So wọ́n ní how many numbers between 75 and 500? Nọ́mbà mélòó ni ó máa wà láàrin 75 àti 500 tó jẹ́ pé 7 lè lọ nínú wọn? Tó ti yé, tó jẹ́ pé 7 lè lọ nínú wọn. Àkọ́kọ́ ná tí n bá ní 75, ẹ mọ̀ pé 75 dé 500 òun ni pé 76, 77, 78 dérí ibo? Dérí 500 báyìí. So dérí 500 báyìí. So ìgbà tó ti mọ̀ pé nọ́mbà alákọ̀ọ́kọ́ yìí òun náà ni kí ni o? Òun ni 77. Ó rí pé 77 ni nọ́mbà alákọ̀ọ́kọ́ tó lè lọ níbo? Tó lè lọ nínú 7 níbí báyìí. So òun náà ni nọ́mbà alákọ̀ọ́kọ́ tó lè lọ nínú 7 níbí báyìí. So ìjẹ́ tí eléyìí bá yé wa, ó jẹ́ pé nọ́mbà míì tí ó lọ ní lẹ́yìn 77 òun náà ni pé kí ni o? Ó rí pé alákọ̀ọ́kọ́ níbí báyìí òun ni 77. So nọ́mbà mìíràn tí ó ṣe kí ni o? Tí ó lọ lẹ́yìn rẹ̀ òun náà ni kí ni o? Òun ni 84. Ṣó ti yé wa báhun? Tó bá ro ìmíì mọ́, n tí ó tún tẹ̀lé òun náà ni 91 débò? Ó rí pé n tó jẹ́ nọ́mbà àparí níbí báyìí tí ń ṣe 500, 7 ò lè lọ ńbẹ̀ rárá. Ṣó ti yé? A já pé nọ́mbà tó kéré sí 500 ni 7 ó lọ ńbẹ̀. Ṣó ti yé? Kí ni wá ni nọ́mbà ọ̀hún? Ó rí pé tó bá wò ó dáadáa, so òun náà ni kí ni o? Òun náà ni 497. Òun náà ni 497. Torí tó bá ní 497 divided by 7, so 71 ni ó fún ọ. So pẹ̀lú tá a ṣe níbí báyìí, a já sí pé mo ti mọ n tí táìmù alákọ̀ọ́kọ́ mi jẹ́ tí ń ṣe 77. So kí ni wá ni n tó jẹ́ pé kí ni o? N tó jẹ́ common difference tó jẹ́ pé ó jẹ́ àjọṣe tó wà láàrin táìmù méjì òun náà ni pé ká máa ro 7 mọ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ níbí. Ṣó ti yé? A já pé d mi náà máa jẹ́ kí ni o? Yóò máa jẹ́ 7. So ìgbà téléyìí ti wá yé wa, wọ́n ní ká find kí ni o? Number of terms. Ṣó ti yé? Pé iye nọ́mbà tó jẹ́ pé ó lè lọ nínú 7 tá máa rí níbí báyìí òun náà kò le rárá. Ó rí pé kí ni 497 yìí? Òun náà ni last term, nọ́mbà tó parí. Má dẹ̀ gbàgbé pé last term wa òun náà ni nth term. A dẹ̀ sọ pé formula tó fi mọ́ find the last term àbí nth term òun náà ni kí ni? A plus n minus 1d. O sì ti mọ̀ pé last term rẹ̀ níbí báyìí jẹ́ 497. So a rẹ̀ yóò jẹ́ 77 plus n rẹ̀ òun là ń wá. So d rẹ̀ náà jẹ́ kí ni o? Ó jẹ́ 7. Ǹjẹ́ tó bá gbé wá bí báyìí, eléyìí ó jẹ́ 497 minus 7 is equal to 7n minus 7. Ṣó ti yé wa? Eléyìí ó máa jẹ́ 420 is equal to 7n minus 7. So then your 7n will now be 427 plus 7. So 420 plus 7 which is equal to 427. Ǹjẹ́ tó bá ṣe é ní tẹ̀síwájú sí i, a já sí pé n rẹ̀ ó rí pa rí kí ni o? 7n. A ní 7n is equal to 427. A já sí pé n rẹ̀ ó máa jẹ́ kí ni o? 427 divided by 7. 7 mélòó ló rí nínú 42? 6. 7 mélòó ló rí nínú 7? 1. A já sí pé n rẹ̀ is equal to 61. So ìtumọ̀ rẹ̀ ni pé kí ni? Nọ́mbà tó máa rí tó jẹ́ pé 7 lè lọ ńbẹ̀ láàrin 75 sí 500 òun ni yóò jẹ́ 61. O lè kà á, ó rí pé n tó wà nìyẹn. So ó rí pé ó rọrùn púpọ̀. Ó rí pé láìsí ìdí eléyìí, ó rí pé tá a bá fẹ́ wá ó lè gbà wá ní wákàtí kan eléyìí tá máa wá
èyí tí ń ṣe nọ́mbà bẹ́ẹ̀ ní irú rẹ̀. So àpẹẹrẹ kejì tí ń fi káàdì rẹ̀ ńlẹ̀ òun náà ni ẹ jẹ́ n tún gbé wá. So wọ́n ní the eighth term of an AP, ó rí pa ti ṣalákọ̀ọ́kọ́ àbí? Mo sì nígbàgbọ́ pé ó yé wa. So wọ́n ní the eighth term of an AP is 5 times the third term. The eighth term of an AP, má gbàgbé kí ni eighth term ó jẹ́ A plus 7D is, kí ni mo pè is yẹn? Ó ti yé, is equal to 5 times, tó ti yé, the third term. Sọ pé the third term will be what? A plus 2D. Tó ti yé mi báyẹn? So o lè ṣe eléyìí síwájú sí i, yóò jẹ́ A plus 7D is equal to 5A plus 10D. So yóò máa jẹ́ kí ni? A minus 5A plus 7D minus 10D. So yóò máa jẹ́ kí ni? Minus 4A minus 3D is equal to what? Is equal to 0. Ó ti yé. Ó yá, tún tẹ̀síwájú sí i. Wọ́n á ní why the seventh term is greater than the fourth term. Oh, question yìí ò parí o. Ó ní pé kí ni ó dàbí 9 wà bí? Why the seventh term is 9 greater, 9 wà bí? Is 9 greater than fourth term. Kí ni seventh term rẹ̀? A plus 6D is 9 greater than the fourth term. Sọ pé fourth term is A plus 3D, òun ni pé plus 9. Tí n bá ní I am 9 years older than you, ìtumọ̀ ẹ̀ ni pé age mi ó máa jẹ́ kí ni? Age rẹ̀ plus kí ni o? Plus 9. Ṣó ti yé báyẹn? So òun ni plus 9. Ó rí pé tó bá ṣe síwájú sí i, arákùnrin yìí kọ́kọ́ gé eléyìí náà àbí? So a ní 6D minus 3D is equal to 9. Á já sí pé 3D mi ó máa jẹ́ 9 tí ń ṣe kí ni o? Pé D mi jẹ́ 9/3 which is 3. Ṣó ti yé? Which is 3. Ká gbé mo pe eléyìí ní equation 1 tẹ́lẹ̀, láti bí báyìí á jẹ́ pé mo lè mọ ohun tí A náà ó jẹ́. Ṣó ti yé báyẹn? So màá máa ní kí ni o? Put D is equal to 3 in equation 1. Ǹjẹ́ tó bá gbé sí equation 1 yóò máa jẹ́ minus 4A minus 3D is equal to what? 0. Yóò jẹ́ minus 4A minus 3 into 3 is equal to 0. Minus 4A is equal to minus 3 times 3, eléyìí ó jẹ́ minus 9 is equal to 0. Minus 4A is equal to 9, which implies that A is equal to minus 9/4. Àpé mo ti mọ ohun tí A mi jẹ́, mo dẹ̀ ti mọ ohun tí B jẹ́. Ṣùgbọ́n kí ni question sọ? Wọ́n ní find the first 5 terms of the AP. Táàmù 5 alákọ̀ọ́kọ́. Tó o bá dẹ̀ gbàgbé nínú tí mo kọ síwájú, táàmù 5 alákọ̀ọ́kọ́ òun ni kí ni o? A plus D, A plus 2D, A plus 3D, A plus 4D. Mo dẹ̀ ti mọ A mi pé ó jẹ́ kí ni o? Minus 9/4. Mo sì mọ D mi náà pé ó jẹ́ kí ni? 3. Á já sí pé ibi tí n bá ti rí àti D, n máa gbé àwọn arákùnrin yìí sí. So eléyìí ó máa jẹ́ kí ni o? Minus 9/4 minus 9/4 plus 3 minus 9/4 plus 6. So yóò wá bó ṣe jẹ́ 6. 3 plus 3 times 2, 6 àbí? Minus 9/4 plus 9 minus 9/4 plus 12. Tó bá ṣe síwájú sí i, kí leléyìí ó máa fọ̀? Minus 9/4. Tó bá find LCM eléyìí yóò jẹ́ 4 àbí? Minus 9 plus 12. LCM eléyìí náà ó jẹ́ 4 àbí? Minus 9 plus 24. Minus 9 plus 36. Minus 9 plus 48 divided by 4. Á já sí pé màá máa ní kí ni o? Minus 9/4. Kí leléyìí? 3/4. 24 minus 9, that's 15/4. 36 minus 9, that's what? Tá bá yọ 36 nínú kí leléyìí? Ìyá wà 7, that's 27/4. And 49 minus 9, that's 39/4. Á já sí pé therefore the first 5 times are minus 9/4 minus 3/4, sorry 3/4, 15/4, 27/4 and each 39/4. Eléyìí ni bó ṣe máa fi kóńgò tí a mọ̀ sí nth term of AP láti fi wá táàmù oríṣiríṣi. So láti ti fi lè sọ́ọ̀fù àwọn tí a mọ̀ sí àwọn ìbéèrè tó bá wá ní ọlọ́rọ̀. So ó rí i pé tí mo ṣe síwájú òun náà ni pé kí ni o? Mo sọ pé tá a bá ní arithmetic progression, òun náà ni sequence tó jẹ́ pé kí ni o? Àwọn nọ́mbà méjì tó tò tẹ̀léra wọn, ó ti yé, yóò máa lékún
tàbí kó mọ ṣe kí ni o, tàbí kó mọ dínkù pẹ̀lú pá mọ ro nọ́mbà kan náà mọ́ ọn. Ṣó ti yé wa báhun, mo sì ṣàlàyé wí pé tó o bá ní kí ni o, tó o bá ní first term rẹ táàmù alákọ̀ọ́kọ́ òun là ń pè ní A, so òun ni A. Táàmù ẹlẹ́ẹ̀kejì má dàra rẹ láàmú, òun ni kí ni o, A plus B. Táàmù ẹlẹ́ẹ̀kẹta ní A plus 2D. Tó o bá ní 99 term, òun ni pé kí ni, ó kọ A rẹ plus ó wá yọ 1 kúrò nínú 99 yẹn, yóò fún ẹ ní 98D. Tó o bá ní Gàfárí term ńkọ́, so yóò máa jẹ́ kí ni o, A plus Gàfárí minus 1D. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, mò ń gbà ọ́ níyànjú pé láti lọ síbi àwọn ìbéèrè tó kọjá, bóyá WAEC, NECO àbí JAMB rẹ ni, kó o wá àwọn ìbéèrè tó jọ irú eléyìí kó o sì ṣe é. Tó o bá níṣòro, kó o gbé e sínú ìbéèrè tó wà nínú àpótí tó wà nísàlẹ̀, mo sì dá ọ lóhùn. Ǹjẹ́ tó bá yé ọ, má gbàgbé láti subscribe o, like kó o dẹ̀ bá mi share pẹ̀lú àwọn yòókù rẹ káwọn náà lè jàǹfààní rẹ̀. Títí màá fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀, o ṣeun.